A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Kò dín ní olóṣèlú 4 láti ẹkùn àríwá orílẹ̀-èdè tí àwọn agbófinró ti ń ṣèwádìí lórí lílo àsíá orílẹ̀-èdè Russia níbi ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára End Bad Governance. Ọ̀pọ̀ ènìyàn ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn olóṣèlú ńlá tí wọ́n wá láti ìpínlẹ̀ Katsina, Kaduna àti Kano ni wọ́n jẹ́ bàbá ìsàlẹ̀ fún àwọn tí wọ́n ń ta àsíá ilẹ̀ Russia láàrin àwọn tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn ní ẹkùn àríwá láti lè mú àyípadà tí kò tẹ̀lé òfin bá ìṣèjọba. Wọ́n ní àwọn wọ̀nyí kó ipa ribiribi níbi ìdìbò ọdún 2023. Ẹnìkan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ fún akọ̀ròyìn wípé ẹ̀rí wà wípé àwọn kan láti ilẹ̀ òkèèrè tí wọ́n ní àjọṣepọ̀ pẹ̀lú ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà àti Europe láti dá wàhálà sílẹ̀ kí wọ́n lè ṣe àmúlò àsíá tí à ń rí wọ̀nyí. Ó ní ohun tí wọ́n ṣe ní àwọn orílẹ̀-èdè yòókù ni wọ́n fẹ́ ṣe lórílẹ̀-èdè Nàìjíríà. Ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè tako ebi àti ìṣẹ́gbọ̀nà àrà yọ ní ọjọ́ Ajé bí wọ́n ṣe rí àwọn olùfẹ̀hónúhàn ní apá ibìkan ní ẹkùn àríwá tí wọ́n na àsíá Russia sókè pẹ̀lú ariwo tí wọ́n fi bọnu wípé Tinubu zai soka kasa, tí ó túmọ̀ sí Tinubu gbọ́dọ̀ fi ipò sílẹ̀. Bákan náà ni wọ́n rí wọn níbi wọ́n ti ń kí àwọn ológun tí wọ́n ń ṣe ìpàráàrò wípé Tinubu ya soka muna so sójà, tí ó túmọ̀ sí Tinubu gbéjọba sílẹ̀, sójà la fẹ́. Iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà sọ ní ọjọ́ Ajé wípé àwọn tí wọ́n ń ta àsíá Russia yìí ń ṣe ẹ̀sùn ìtàbùkù sí ìjọba, wọ́n sì máa fi wọ́n jófin. Bákan náà ni wọ́n ní àwọn tí ń ṣe ìwádìí àwọn tí wọ́n wà nídìí ìgbésẹ̀ yìí pẹ̀lú ọwọ́ líle pẹ̀lú wọn, nítorí èyí kò ṣe ìtẹ́wọ́gbà rárá. Olórí ológun agbèfọ́ba Christopher Musa ni ó sọ eléyìí lẹ́yìn ìpàdé pẹ̀lú ààrẹ àti àwọn ìgbìmọ̀ àwọn lọ́gàálọ́gàá àjọ ẹ̀ṣọ́ tí ó wáyé ní ilé agbára ìlú Àbújá. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS náà ṣàlàyé lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X wípé àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú Taylor tó ń rán àsíá Russia ní ìpínlẹ̀ Kano pẹ̀lú lára àwọn tí ó ń ṣe àtìlẹ́yìn fún wọn. Ọjọ́ Ajé ni àdínkù bá àwọn tí ó ń ṣe ìfẹ̀hónúhàn pẹ̀lú àsíá Russia lẹ́yìn tí àwọn agbófinró lépa wọn ní ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀. Kọmíṣánná ìpínlẹ̀ Kano Salman Garuba ṣe àfihàn wípé àwọn afurasí ará ilẹ̀ òkèèrè tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún àwọn wọ̀nyí ní ọwọ́ ti tó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti bu ọwọ́ lu ìyànsípò ẹni 7 gẹ́gẹ́ bí adarí fún àjọ ìjọba lábẹ́ Federal Ministry of Humanitarian Affairs, Disaster Management and Social Development. Nínú àtẹ̀jáde alẹ́ àná láti ọwọ́ agbẹnusọ ààrẹ Àjùwìngẹ̀ Lalẹ̀ ni wọ́n ti ṣàlàyé wípé ìgbésẹ̀ yìí wáyé láti lè tètè pèsè ohun amáyédẹrùn fún ọmọ orílẹ̀-èdè kí iṣẹ́ ìdàgbàsókè ìgbáyégbádùn ará ìlú lè yá kánkán. Gẹ́gẹ́ bí àlàyé inú àtẹ̀jáde, Dókítà Badamasi Lawal ni wọ́n yàn gẹ́gẹ́ bí ọ̀gá àjọ National Social Investment Program NSIPA. Dókítà Lawal ti kọ́kọ́ jẹ́ kọmíṣánná ní ìpínlẹ̀ Katsina. Ẹnìkejì ni arábìnrin Fúnmilọ́lá Olótù gẹ́gẹ́ bí alámòjútó ètò Program Manager fún National Social Safety Net Coordinating Office. Òun ni Senior Special Assistant fún gómìnà ìpínlẹ̀ Èkó lórí tẹ́tẹ́ lotteries. Arábìnrin Aishat Alubankudi ni wọ́n yàn sí ipò alámòjútó ètò fún owó àyáàsan grants fún àwọn aláìlágbára. Ọmọọba Adérẹ̀mí Adébọ̀wálé ni alámòjútó ètò fún oúnjẹ àwọn ọmọ ilé-ìwé. Ọ̀gbẹ́ni Abdullahi Alhassan Imam tí ó ti fìgbà kan rí jẹ́ olùṣirò àgbà fún Northern Diaries Limited ni wọ́n yàn gẹ́gẹ́ bí alámòjútó National Cash Transfer Office. Ayuba Gofwan, akọ̀wé àgbà fún National Commission for People with Disabilities, àti arábìnrin Lami Binta Adamu Bello gẹ́gẹ́ bí olùdarí àgbà fún National Agency for the Prohibition of Trafficking in Persons. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
ìyá àgbàlagbà kan ẹni àádọ́rin ọdún, ọmọ rẹ̀ ọkùnrin àti àwọn méjì mìíràn nínú ẹbí ni a gbọ́ wípé wọ́n ti di olóògbé lẹ́yìn tí wọ́n jẹ àmàlà tí wọ́n fura sí wípé májèlé wà nínú rẹ̀ ní ìlú èrúwà ìjọba ìbílẹ̀ ìwọ̀-oòrùn ìlọrin ìpínlẹ̀ kwara. kọmíṣánná fún ìlera dókítà amina el-imam sọ wípé ikú yìí wáyé látara àmàlà tí wọ́n jẹ tí wọ́n gbàgbọ́ wípé májèlé wà nínú rẹ̀. Gẹ́gẹ́ bí àlàyé kọmíṣánná níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn, ó ní gbogbo òṣìṣẹ́ ìlera iléeṣẹ́ ìjọba ni ó ṣe àbẹ̀wò sí ìlú yìí lẹ́yìn tí wọ́n gbọ́ nípa àjálù burúkú tí ó dé bá ìdílé yìí lẹ́yìn jíjẹ láfún àmàlà tí wọ́n fi pákí ṣe. Ó ní bí àwọn ṣe dé ibẹ̀ ni àwọn gbọ́ nípa májèlé oúnjẹ tí ìyá àgbàlagbà yìí jẹ tí ó dùbúlẹ̀ àìsàn kí ó tó di olóògbé. Ọmọkùnrin rẹ̀ pẹ̀lú ọmọ rẹ̀ méjì náà jẹ oúnjẹ yìí kan náà, àwọn náà dùbúlẹ̀ àìsàn kí wọ́n tó di olóògbé. Gbogbo wọn ni wọ́n kó lọ sí ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ ìlú ìlọrin níbi tí wọ́n ti di olóògbé. El-imam ṣàlàyé wípé ó ṣeé ṣe kí ó jẹ́ wípé àmàlà oníláfù yìí ni ó ṣekú pa wọ́n nítorí nǹkan kan ò ṣe àwọn tí ó jẹ àmàlà iṣu tí kò ní láfù nínú. Wọ́n ṣe àkíyèsí wípé agbègbè ìlú yìí kò ní ìmọ́tótó tó. Ó ní ẹ̀sùn yìí jẹ́ májèlé oníkẹ́míkà tí ó wáyé látara àìṣàmójútó oúnjẹ ọ̀hún dáadáa níbi wọ́n ti ń pèsè rẹ̀ under processed cassava. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ elétò ìdìbò INEC ti yọ̀ǹda ìwé àkọọ́lẹ̀ tí ó gbẹ̀yìn fún ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Edo àti Ondo. Kọmíṣánná àti alága fún ìròyìn àti ìgbìmọ̀ ìdánilẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Sam Olúmẹ́kùn ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde àná ní ìlú Àbújá. Àtẹ̀jáde náà ṣe àfihàn wípé ìpínlẹ̀ Edo ní 2,629,025 nígbà tí Ondo ní 2,053,061. Olúmẹ́kùn ní níbi ìpàdé àjọ INEC tí ó wáyé ní ìlú Àbújá ni wọ́n ti bu ọwọ́ lu ìwé àkọọ́lẹ̀. Ó fi kún un wípé wọ́n kọ àwọn orúkọ mìíràn pọ̀ mọ́ èyí tí ó ti wà nílẹ̀ tẹ́lẹ̀, tí èyí túmọ̀ sí àlékún 4.9% sí ti ìdìbò ọdún 2023. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Iléeṣẹ́ ológun ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú òṣìṣẹ́ ológun tí ó yìnbọn pa ọmọdékùnrin ọmọ ọdún mẹ́rìndínlógún Ismail Muhammad níbi ìfẹ̀hónúhàn tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Kaduna. Ìròyìn jábọ̀ wípé wọ́n ṣekú pa ọmọdékùnrin yìí lánàá ọjọ́ Ìṣẹ́gun nígbà tí ikọ̀ ológun ya wọ abúlé Samaru ní ìpínlẹ̀ Zaria láti lé àwọn tó ń ṣe ìfẹ̀hónúhàn. Síwájú àkókò yìí ni ìjọba ìpínlẹ̀ Kaduna kéde àṣẹ kónílé-ó-gbélé tí àwọn ẹ̀ṣọ́ aláàbò sì ń gbìyànjú àti fìdí ẹ̀ múlẹ̀. Nígbà tí ó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, agbẹnusọ iléeṣẹ́ ológun Onyema Nwachukwu sọ nínú àtẹ̀jáde wípé ọwọ́ ti ba òṣìṣẹ́ ológun tí ó yìnbọn. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé ọjọ́ 6 oṣù kẹjọ ọdún 2024 ni ikọ̀ ológun gba ìpè pàjáwìrì wípé àwọn jàǹdùkú ti kórajọ lọ́pọ̀ yanturu ní Samaru. Bí wọ́n ṣe ń sun táyà ni wọ́n ń ju òkò fún agbófinró. Lójú ẹsẹ̀ ni ikọ̀ ológun ta mọ́ra tí wọ́n fi dé ibẹ̀. Bí wọ́n ṣe dé ibẹ̀ ni àwọn jàǹdùkú gbìyànjú àti ṣe ìkọlù sí ikọ̀ ológun tí ó mú ológun yìnbọn ìkìlọ̀ láti lè fi lé wọn sẹ́yìn kí ìbọn yìí tó lọ bá ọmọ ọdún mẹ́rìndínlógún Ismail Muhammad. Ìròyìn mìíràn tí a gbọ́ ni ó ṣe àfihàn bí bàbá ọmọ tí wọ́n pa yìí Malam Muhammad ṣe ẹ̀sùn wípé àwọn ológun tẹ̀lé ọmọ rẹ̀ délé kí wọ́n tó yìnbọn pa á. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn ni Muhammad ti sọ wípé àwọn ológun tí wọ́n ń lé àwọn èrò sẹ́yìn ni wọ́n lé ọmọ òun délé kí wọ́n tó fìbọn pa á. Bàbá yìí ṣàlàyé wípé ọmọ òun ọmọ ọdún 19 wà ní ìta ilé kí àwọn ológun tó bẹ̀rẹ̀ sí í yìnbọn. Lọ́gán ni ó sáré wọlé tí ó tilẹ̀kùn, ṣùgbọ́n àwọn ológun tẹ̀lé wọlé tí wọ́n sì bá ilẹ̀kùn yìnbọn fún un. Bàbá ní òun wà ní Ayindago nígbà tí Abubakar pè lórí aago láti sọ ohun tí ó ṣẹlẹ̀ fún un. Ó ní lẹ́yìn wákàtí kan tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹ̀ ni òun tó délé. Lẹ́yìn èyí ni General Officer Commanding
GOC1 Division Ọ̀gágun MLD Saraso bá àwọn ọ̀dọ́ ní agbègbè sọ̀rọ̀ bí ó ti sọ wípé òun wá sí Zaria láti wá bá ẹbí àti ìlú kẹ́dùn lórí ìṣẹ̀lẹ̀ tí ó wáyé. Ìyá olóògbé Zainab Sani náà jẹ́rìí wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàrin aago 9 òwúrọ̀ ní ilé wọn tí ó wà ní òpópónà Sarakin-Pawa, agbègbè Samaru ní ìpínlẹ̀ Zaria. Ó ní ológun tí àti yìnbọn a máa dá lọ́rùn pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n wà lẹ́nu ìpàráàro ni wọ́n ṣekú pa ọmọ rẹ̀. Ìyá ṣàlàyé wípé Ismail ń ṣeré níta pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ àti ìbátan níwájú ilé kí wọ́n tó rí àwọn ológun tí wọ́n ń bọ̀ lọ́ọ̀kan wọn tí ọ̀kan nínú àwọn ológun yìí ń nawọ́ ìbọn sí wọn. Kíá ni wọ́n súré wọ inú ilé tí wọ́n tilẹ̀kùn. Ó ní níṣe ni àwọn ológun yìí ń yìnbọn sí ẹnu ọ̀nà wọn tí ìbọn fi ba Ismail. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Tóbi Amusan ti pegedé fún ìpele semi-final níbi ìdíje eré ọlọ́gọ́rin mítà obìnrin 100 m women hurdles. Amusan tí í ṣe onífe àgbáyé lọ́wọ́lọ́wọ́ ni ó gba ipò kíní lọ́wọ́ Alisha Johnson láti orílẹ̀-èdè USA àti Jannick Brown. Amusan parí sí ipò kejì fún gbogbo ìdíje eré sísá lẹ́yìn defending Olympic champion Puerto Rico Jasmine Camacho-Quinnin, ṣùgbọ́n orílẹ̀-èdè Nàìjíríà kò tíì gba àmì ẹ̀yẹ mẹ́dàlì níbi ìdíje Olympic ọdún yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.